Olórí ẹbí ìdílé ọba tí ó ń jẹ́ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn tí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó tún kàn, ìyún ìdílé Fúsẹ̀ngbùà, Ọ̀túnba Abdulateef Abdulazeez Owóyẹmí, ó mà ti tú àṣírí lórí máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọọba ilẹ̀ Ìjẹ̀bú ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó, ìyún gbajúgbajà olórin fújì ní Alhaji Abdulwasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe-Marshal tí ó gbajúmọ̀ mọ̀ sí K1 The Ultimate. Ó ti tú àṣírí lórí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó fẹ́ jẹ. Bẹ́ẹ̀ ni Ọ̀túnba Abdulateef Abdulazeez Owóyẹmí tún sọ̀rọ̀ lórí awuyewuye tó ń gba ìgboro pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pè é, bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà pè é wípé olùdíje kan ni kó yàn gẹ́gẹ́ bí ẹni tí ó di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ọdún tá a wà yìí. Ẹ rántí pé lọ́jọ́ 13 nínú oṣù keje ọdún tó kọjá, the 13th of July 2025, ó ní ìrìnwò tí àjànàkú tó sùn bí òkè nígbà tí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn Ọba Síkírù Adétọ̀nà Ọ̀gbẹ́gbàkejì tí kábíyèsí wàjà lẹ́yìn tó lé ní 90 ọdún tí ó sì tún ti lé ní 60 ọdún lórí ìtẹ́ àwọn baba ńlẹ̀, tó sì jẹ́ pé láti inú oṣù keje ọdún tí ó kọjá di àsìkò tí à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí, wọn ò tí ì yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú míì. Ṣùgbọ́n nígbà tí K1 The Ultimate tó fìfẹ́ hàn láti di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, tí ó jẹ́ kó di mọ̀ pé ọmọ ẹbí Fúsẹ̀ngbùà lòun àti pé òun tan mọ́ ẹbí náà nípasẹ̀ ìdílé kan tó ń jẹ́ ìdílé ọba Jábíàrà, ìní awuyewuye mà jáde nítorí tí àwọn ẹbí Fúsẹ̀ngbùà jẹ́ kó di mọ̀ pé Alhaji Abdulwasiu Ayinde ìyún K1 The Ultimate kì í ṣọmọ ẹbí àwọn o, àti pé ọmọ ìdílé ọba fìdípọ̀tẹ̀ ní gbogbo ayé màmá kí ló wá dé típò Àwùjalẹ̀ ṣí sílẹ̀ tó wá fẹ́ sáré máa pè rẹ̀ ní ọmọ ẹbí Fúsẹ̀ngbùà báyìí. Ṣá o, nígbà tí ó sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí rédíò tí wọ́n ń pè ní Eagle FM 102.5 FM, ìní Ọ̀túnba Abdulateef Abdulazeez Owóyẹmí tó jẹ́ olórí ẹbí ìdílé Fúsẹ̀ngbùà jẹ́ kó di mọ̀ wípé Alhaji Abdulwasiu Ayinde ìyún K1 The Ultimate ó ní ò lè di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú o nítorí pé kì í ṣe ọmọ ẹbí Fúsẹ̀ngbùà. Ó ní nígbà tí K1 The Ultimate tó mú fọ́ọ̀mù tó fẹ́ fi jẹ ọba wá fún àwọn, ó lẹ́ni tó buwọ́ lu fọ́ọ̀mù náà gẹ́gẹ́ bí olórí ẹbí tó ti jáde nínú ìdílé Fúsẹ̀ngbùà. Wọ́n làwọn rí i pé ẹni náà gan kì í ṣe ọmọ ẹbí àwọn. K1 The Ultimate ó ṣẹ̀ṣẹ̀ lọ wá ẹni náà láti ṣe àgbélọ̀rọ̀ ẹni. Bẹ́ẹ̀ ni Ọ̀túnba Owóyẹmí tó wá tú àṣírí pé kò sóòótọ́ nínú ìròyìn pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pe òun láti fi ọ̀nàrẹ́bù ìpínlẹ̀ Èkó ní tó ń ṣojú agbègbè Ṣómólú nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ìyún ọ̀nàrẹ́bù Aliu Kúyẹ̀, ìpè òun ní kí àwọn fi ṣe Àwùjalẹ̀. Bẹ́ẹ̀ ló ní gómìnà Dàpọ̀ Abíọ́dún náà kò tí ì bá òun sọ nǹkan kan tàbí pé òun ò pé lágbájá tàbí lágbájá báyìí ìní kóun fi ṣe Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun.